kí lóru ti dá sí Èkó nítorí ẹ̀dà àdúségò nígbà tuntun yìí ìgbà òyìn ni kò bá wọn gbé ìgbà òyìn ló gbé ó máa dùn fún gbogbo wa ni kí wàá rí kí ni pírọ́blẹ́mù ẹ̀ fẹnu já wáyà wọ́n ti bá yín dá sí tó bá yín ta sọ̀rọ̀ máa ta sí ẹ owó mi my personal money mo fi ń load mo fi ń ṣe wúyẹ data ìwọ tó ń gba 500,000 salary ṣèbí owó tó hẹ́ndì yẹn ni ṣé 500,000 tó ń gbà yẹn lówó oṣù yẹn ṣé o fọmọ àdúgbò ọ̀pọ̀ ọmọ ìjẹ̀ṣà inú ẹ̀ gbà ṣé o ṣe é ni. yẹmí ló ń jẹ́nu ọlá yín ẹ̀yin ọ̀gá NURTW ẹ pè síta ọmọ mẹ́rin ló employ ló fix up sínú iṣẹ́ ọ̀kadà ni márúwá ni mọ́tò ni èèyàn mẹ́rin ló lo agbára ẹ̀ síbẹ̀ fún alágbára máa ti gọ̀ onímọ̀tara ẹni nìkan o níṣẹ́ gidi lọ́wọ́ olóhùn bá wọn tàgbó oníwà àfàgò sáìsàn tó lè wò lọ́wọ́ bàbá ẹ̀ ṣe bàbá ẹ̀ gbádùn you are a madman bàbá oní bàbá wà bẹ́ẹ̀ yẹn ìbínú bàbá yẹn fi ta lé yẹn dànù ọjọ́ ló mọ́ wálé fún bàbá yẹn rí sọpá ṣìírí wà lọ́wọ́ ẹ̀ rẹpẹtẹ àbígbẹ̀yìn ìyá ẹ̀ ó fi márùwá pààyàn lórí bíríìjì náà ó lọ gba one way fọ́ọ̀kì ẹ̀ wà nílẹ̀ evidence wà nílẹ̀ àwọn yẹn láwọn ò ṣe case láti wọn lòun ò ní gbà wọn ní kó má gba one way mọ́ èyí ló fi ránṣẹ́ láti abroad tó ló wà 20,000 ọmọ mi tí mo ní dárúkú ẹ̀ wọ́n ti mọ̀ òyìnbó oníṣò kò ní ọjọ́ fún àbí ẹni ọmọ mi is my boy yes ṣò èlò ní wọ́n mú aláta abroad gbàtà ẹ ṣáà ẹ dá àwòkẹ́ lọ sí òkú ọmọ yẹn ṣé ayé gbàgbé ló pé ni àbí gbẹ̀yìn ìyá ẹ̀ àbí kò fún márùwá pààyàn wọn kọ́ ló lè kó di márùwá ní gbogbo má wà mọ́ akọ́ máa sọ̀rọ̀ jabla tásí mi máa tásí ẹ sọ ẹni tí ń pa mi tó bá mọ̀ kọ́ pè mí àti ẹ máa defend ìwà tó wà lọ́wọ́ ẹ ó burú ju àlùbọ́sà ayù lọ ó rùn ju irú pẹ̀tẹ̀ lọ ó dẹ̀ sọ ọdẹ títì lẹ́nu ẹ̀ ó dẹ̀ yí gbé ẹnìkan tó tọ́kọ tó yẹ sí lẹ́nu ọ̀gbẹ́ni I dey for you mo gbé sẹ́tò ṣiṣẹ́ tí a dá ẹ lóhùn bí ọdún bíi 5-6 sẹ́yìn yẹn ṣòro bíyà kò sẹ́tò mọ̀rọ̀ sọ you just live and let go a kò fílẹ̀ ni èmi dẹ́dùgbò tí ì ta sí mi directly bẹ̀rù ta sáwọn boss mi àwa náà rí NURTW ṣe látọdún yìí náà 2014 tí bàbá gbẹ̀rẹ̀ ti gba Freda Finance mo ti ń lé union ọ̀ fún mi náà Johnson Park mi mo lọ dálẹ̀ o mọ̀rọ̀ tó pa fún Mobi. wọ́n tún ti dé bọ́sẹ̀ máa ń dé ẹ wò wọn o wọ́n tún ti bẹ̀rẹ̀ wọ́n tún ti bẹ̀rẹ̀ o àìkó fánlẹ̀ ìfàtínsẹ̀ o wọ́n tún ti bẹ̀rẹ̀ ẹ wò wọn ẹ máa wò wọn kí ló dé báwo ló sì jẹ́ kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin NURTW ṣe tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú wà yín ó sì já sí pé lónìí ìjà ọ̀la ìjà ojoojúmọ́ ní ìjà ẹ fẹ́ kí Nàìjíríà ẹ fẹ́ kí àwa gan kárí ní píìsì ni ọ̀rọ̀ gbogbo kì í ṣe lérí alábàáhùn ọ̀dọ̀ yín ni gbogbo nǹkan tí máa ń wáyé economic change gan fi ń kún ọ̀rọ̀ wa ní Nàìjíríà gan ara ẹ̀ ni àfi kẹ́ gbìyànjú kẹ́ ní peace a ti gbà pé kádàrá wa òun náà ni pé ìǹtí ẹ bá ti ṣe ká máa tẹ̀lé yín ẹ fi sùúrù ṣe ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe tẹ́ bá wẹnu lẹ̀ tẹ́ bá wẹnu ọkọ́ níjọ́ tí táàrin yóò bá ti lè gúnrégé àbí tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ wàhálà ti dé bá àwọn aráàlú torí pé àwọn èèyàn máa wọ mọ́tò lọ síbi iṣẹ́ àwọn èèyàn máa wọ mọ́tò lọ sí ibi tó ń lọ èyí tó bá lọ bí iṣẹ́ náà àwọn náà máa wálé ẹ wá wo tó ń dálẹ̀ ṣe é gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ra mọ́tò tí mọ́tò yẹn bá forí gúnlẹ̀ kò mà sí tó kàn yín mọ́ nígbà tí mọ́tò oníkálukú bá ń gbádùn lẹ́ máa rówó gbà lọ́wọ́ wọn ẹ má sì jẹ́ pé gbogbo ìgbà lẹ́ máa jà láàrin ara yín ẹ try kẹ́ pera yín kẹ́ ní peace àti gbà pé àmúwá ọlọ́run tí ọlọ́run kan nínú ìgbésí ayé àwa Nàìjíríà òun náà ní ká máa tẹ̀lé yín títí nígbà tọ́lọ́ máa fi ní tó ó tó gẹ́ ẹ lọ ní peace láàrin ara yín ẹ pera yín kẹ́ bára yín ṣọ̀kan kẹ́ jẹ́ kí ìlú wà peace kẹ́ jẹ́ kí everybody wà peace kẹ́ jẹ́ kí gbogbo akalẹ̀ máa gbádùn kó ní kálukú lọ bí iṣẹ́ kó dé láàrin rọrùn
kó dẹ̀ lọ kó dé nírọ̀rùn kó lọ ní ayọ̀ kó dẹ̀ bọ̀ láyọ̀ kó mọ́ sí wàhálà kẹ́yìn náà kẹ́ mọ́ máa bára yín jà ìyẹn ti bára yín jà títí ẹ ti pa ọ̀pọ̀lọpọ̀ nínú ara yín àìmọ̀ èèyàn tó ti bá ọ̀rọ̀ ó ní NUWT yìí ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ti bá a lọ lérí pé tó iṣẹ́ mọ́tò yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ti sọnù ẹnìkankan gbé jà wá fún yín pé tó ìjà ó yá ẹ wá jà ẹ mọ́ sì jẹ́ kẹ́nìkankan sọ̀rọ̀ sí yín lẹ́yìn pé ó yá ẹni tó bá jẹ́ lórí tó wà níbẹ̀ ẹ gbà fún ẹ jẹ́ kó lògbà rẹ̀ tó bá lògbà rẹ̀ tán ẹ jẹ́ kẹ́lòmíì náà bọ́ síbẹ̀ ìfẹ́ ni kẹ́ fi bára yín sí papọ̀ ìfẹ́ lọ́lọ́run bá àwọn òjíṣẹ́ rẹ̀ sí ìfẹ́ ló fi bá òjíṣẹ́ Ọlọ́run bá sí papọ̀ ẹnìkan kò ṣe champion forever kò sí current champion tó kò sí champion forever current champion ló wà ẹni tó bá ń lògbà lọ́wọ́lọ́wọ́ sí báyìí ẹ gbà fún ẹlòmíì náà ń bọ̀ wá tí ó wà lògbà tí ó jásí pé gbogbo aráyé máa dìde máa fẹ́rẹ̀ ẹ má bára yín jà ṣé àwa Yorùbá tiẹ̀ ń pariwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ariwo tí àwa Yorùbá ń pa ṣe bí àwa Yorùbá gangan ni wàhálà wa pọ̀ jù nínú Nàìjíríà lónìí àwa Yorùbá là ń pariwo àwa là ń sunkún pé yà ń jẹ wá ṣé ti gbàgbé póríkì kan náà máa fi ń kí àwa Yorùbá a máa ń kí wa pé àwa la rógun mọ́sà ọmọ tí ń fi wájú gbàbọn ọmọ tí ń fẹ̀yìn gbàbọn nísìn àwa táwọn tí wọ́n ń kì pé tó àwa ni ọmọ arógun mọ́sà àwa lọ́mọ afiwájú gbàbọn afẹ̀yìn gbọ́ta afi gbogbo ẹ̀ afo lẹ́lẹ́lẹ́lẹ́ lọ sókè lọ sísàlẹ̀ níbo kí ni irú oríkì tá à ń kira wa yẹn níbo lóríkì yẹn wà nísìn ṣé kò sí mọ́ ni gbogbo àfiwájú bọ́ta yẹn níbo ni gbogbo àwọn oríkì yẹn wà àwa ń pariwo pé tó fún àwọn ẹlẹ́sìn àwọn ọmọ adamọ̀lú wọn ò jẹ́ ká gbádùn ṣé ti gbàgbé pé àwa Yorùbá náà ẹ jẹ́ ká sòdodo ọ̀rọ̀ àwa Yorùbá náà wà lára àwọn tó ràn ara bíi lọ́wọ́ tó fi ń ṣiṣẹ́ èèyàn tí ò mọ bínú yàrá mi ṣe jẹ́ bóun ló ṣe máa wọnú yàrá mi láti mọ ọmọ ibi tí mo fi kan pamọ́ sí àwa Yorùbá náà ni à ń lo àwọn ará bíi ẹ jáde ẹ jẹ́ ká sòdodo ọ̀rọ̀ ẹ jẹ́ ká jáde ká sòdodo ọ̀rọ̀ àwa Yorùbá gangan là ń lò tẹ́ bá gbọ́ pé wọ́n pa ọba kan níbì kan àwọn yẹn náà ti ń lé ọba yẹn ti pẹ́ wọ́n ti ń lé àwọn ọba yẹn ti pẹ́ àwọn ará bíi náà ni wọ́n lò títí àwọn fi rá àwọn ọba pa Yorùbá náà ní jà fún Yorùbá náà ní ṣe Yorùbá ní ṣe ṣùtá Yorùbá torí pé kí ni a fẹ́ràn owó púpọ̀ nínú gbèsè ayé wa owó ni Yorùbá ń sìn jù nínú gbèsè ayé Yorùbá àwa ń pariwo pé tó wọn jẹ́ ká ríbi lọ ìmọ̀ràn mi rèé fún gbogbo ẹ̀yin Yorùbá kó tó di pé mo tẹ̀síwájú níbi ọ̀rọ̀ Gani Adam àti olórí apìtànlẹ̀ Yorùbá ìmọ̀ràn mi rèé tẹ́ bá ṣàkíyèsí nígbà tí Sunday Igboho lọ sí Germany Sunday Igboho pòwe ó sọ fún gbogbo àwọn Fúlàní láti ibẹ̀ yẹn pé tó gbogbo ẹni tẹ́ pera yín ní Fúlàní ẹ kúrò nílẹ̀ Yorùbá ẹ máa lọ kò ju ọ̀sẹ̀ tó tẹ̀lé lọ àwọn Haúsá náà bá jáde wọ́n bá kìlọ̀ fún Sunday Igboho pé tó kó lọ sọ́ra ẹ̀ o kí Sunday Igboho lọ sọ́ra rẹ̀ pé Nàìjíríà àti gbogbo èèyàn ní ẹnìkan kò ní agbára láti lẹ́nìkan kan bẹ́ẹ̀ irú ìwà tí àwọn ṣe ǹjẹ́ ó wà nínú àwọn Yorùbá wa náà tó ti ṣe ariwo nìkan làwa Yorùbá ń pa kí ló dé tó fi jásí pé àwọn tó kàwé nílẹ̀ Yorùbá àwọn tó jẹ́ activity èèyàn tó jásí pé wọ́n strong wọ́n lágbára àwọn náà ò ṣe kóra wọn jọ kán ṣe conference kán mú lẹ́tà lọ sí olórí ọ̀dọ̀ wọn kán lọ sọ́dọ̀ Dasuki kán lọ sọ́dọ̀ olórí ọba wọn ní Sokoto kán lọ ti Zamfara kán lọ ti Nasarawa kán lọ bá gbogbo wọn kán lọ ṣe submit fún wọn pé tó àwọn ọmọ yín wọ́n wá sílùú àwọn pa wá kódà àwọn ò jẹ́ káwọn èèyàn wa kán lọ síbi oko wọn ò jẹ́ káwa ọmọ Yorùbá ríbi lọ sílẹ̀ oko wa láti lọ máa dá oko wa ẹ̀yin náà ẹ kó gbogbo fọ́tò wọn gbogbo wà tán wù ẹ kó lọ sí ọ̀dọ̀ wọn kẹ́ lọ announce ẹ kó lọ sọ́dọ̀ ìjọba lẹ́yìn tẹ́ bá ṣèyẹn tán ẹ ṣẹ̀ṣẹ̀ jẹ́ ká bẹ̀rẹ̀ ní ta bá fẹ́ máa ṣe.